àmọ̀túnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì ti àrólé baba 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ múròyìn wá lájẹ́ ọba alẹ́ bí ìkan ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ebójútẹ̀ fún òwò ojú òní fọ́ etí tẹ̀sí fi ń gbọ́ etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí náà làyànfẹ́ Elédùmarè tó ṣe bẹ́ẹ̀ tó gbani gbèdé tó tó mọ aṣojú mọ̀máwòrán àti ti ìgbọ̀yìn tẹ̀jú olùfẹ́ wa kókó oníròyìn rẹ̀ ẹja gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ti ìpínlẹ̀ Niger tó ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí ènìyàn tó ti lé ní 150 báyìí ní í ṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ fáwọn àjọ NEMA láti tètè gbé ìgbésẹ̀ akin. Ẹ̀rọ ìgbàlódé AI ní ìjọba àpapọ̀ fi mọ àwọn aláìní nínú abúlé àti kọ̀rọ̀kọ́ndọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fọ́rọ̀ ọmọnìyàn ló sọ èyí di mímọ̀ o. Àwọn oníjìbìtì orí ayélujára tí wọn kò dín ní 43 lọ́wọ́ àjọ EFCC ti tẹ̀ báyìí ní ìpínlẹ̀ Nasarawa. Arákùnrin kan rèé látìmọ́lé àwọn ọlọ́pàá lórí ẹ̀sùn pé ó lu ọmọ bíbí inú rẹ̀ ọmọ ọdún 7 nílùkulù tó sì dá ọgbẹ́ sára ọmọ ọ̀hún. Ọ̀sán ti já o, ọ̀run sì ti dọ̀pá báyìí. Àwọn orí adé méjì kan gbòógì nílẹ̀ káàárọ̀ òjíire ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti papòdà tán ti lọ rèé darapọ̀ mọ́ àwọn baba ńlá baba wọn. Ọwọ́ ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti tẹ ògbólógbòó agbésùmọ̀mí pẹ̀lú ohun ìjà olóró lọ́wọ́ rẹ̀ ní ìpínlẹ̀ Plateau. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ìjàmbá omíyalé tàgbàrá ya ṣọ́ọ̀bù tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Niger léyìí tó ti gbẹ̀mí ènìyàn tó ti lé ní 150 báyìí 150. Níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ké sí àwọn àjọ NEMA láti tètè gbé ìgbésẹ̀ akin lórí ìṣẹ̀lẹ̀ náà. Ibi ọjọ́ méjì kan sẹ́yìn báyìí ni ìjàmbá burúkú náà ó wáyé pẹ̀lú òjò àrọ̀rọ̀dá kan èyí tó rọ̀ tó fa ìjàmbá omíyalé àgbàyàrá ya ṣọ́ọ̀bù ní Mokwa ìjọba ìbílẹ̀ Mokwa ní ìpínlẹ̀ Niger níbi tó ti ya wọ inú ọjà tó sì ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn gẹ́gẹ́ bí àkọsílẹ̀ àti àtẹ̀jáde tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n fi léde síta. Wọ́n sọ gbọ́n wípé àwọn ènìyàn tó ń ká wọn jẹ́ 150 ó ní wọ́n ti di àwátì báyìí ní gbogbo kọ̀rọ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ papòdà ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ nígbà tí ọ̀pọ̀ sì di àwátì tí wọn kò tí ì mọbi tí wọ́n fi orí mù sí títí di àkókò àfikún ìròyìn jọ. Èyí ló fà á táàrẹ Bọ́lá Ahmed Tinubu tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó fi kọ́kọ́ ránṣẹ́ ìbánikẹ́dùn sí ìjọba ìpínlẹ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ náà ló tún pàṣẹ fún àwọn àjọ NEMA èyí àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀-èdè Nàìjíríà pé ẹ tètè ní kíákíá ẹ jígìrì kẹ́ wá ojútùú sí ìṣẹ̀lẹ̀ náà kẹ́ sì dènà irú rẹ̀ kó má bàa tún ṣe bẹ́ẹ̀ wáyé mọ́. Àjọ ọ̀hún láti ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Niger náà láti lè pín ohun ìrànwọ́ fáwọn ènìyàn tí wọ́n di aláìlélé lórí ètò nǹkan wọn ti lé ní 3,000 báyìí. Bẹ́ẹ̀ náà tún ṣe bẹ́ẹ̀ wá in tó fa ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ọ̀hún èyí tí wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ pé omi nífa Niger ló ti kún àkófàyà tó sì ṣe bẹ́ẹ̀ tó tú jáde síta tó fi ṣekú pa ènìyàn tó ti lé ní 150 báyìí. Níbi ọwọ́ aago 12 sáago kan. Aago méjìlá kọjá sáago kan. Ó ló ṣẹlẹ̀ yìí kọ́lọ̀ ń fàánú gbà wò. Àti màmá ti kọjá wẹ́rajà láti Bódìjà ní àrìtí ẹ̀ ti wà nílé kóṣì àti oṣù. Ají láàárọ̀ yìí wọ́n ní pé odò kan ti ya wọ títí o, eré la pé o. Àbí bó ṣe jó òótọ́ ibẹ̀ la wà yìí o. Ibẹ̀ la wà orí títì gẹ́gẹ́ tí gbogbo mọ́tò mọ́ lọ mọ́ ń bọ̀. Mọ́tò ọkọ̀ rí bí lọ ẹwọ tó mi ṣe tako ẹwọ ní ẹwọ tó ṣe wọ ojú olé bó ṣe rọ àwọn èèyàn lọ. Ṣáìtì rí ara iwájú ò lè kọjá rẹ́rù ẹ̀mí lè kọjá. Ó ìjàlá wa ti wá Ọlọ́run ti ṣe àti wọnú ilé àti lọ sùn. Àbí bá ṣe gbọ́ǹdà jí yìí pé bẹ́ẹ̀ ṣe kọjá tó lójò yẹn bẹ̀rẹ̀ á dúpẹ́ àti ẹ̀mọ́ lóore àti ẹ̀ tí mo bá ṣe dé Ìbàdàn àmọ́ àti ẹ̀ tí wọ́n kọ́ débi tàná láyọ̀ àtàkùn sí Ọlọ́run wọ́n ṣe o ní àwọn tó ṣẹlẹ̀ sí. Ẹ̀rọ ìgbàlódé AI ní ìjọba àpapọ̀ fi mọ àwọn aláìní nínú abúlé àti kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fọ́rọ̀ ọmọnìyàn ló sọ èyí di mímọ̀.
ẹni tó jẹ́ mínísítà tó ń rí sọ̀rọ̀ ọmọnìyàn ní orílẹ̀-èdè nàìjíríà àti ìmú àdínkù bá òṣì láwùjọ wa yìí èyún Mintawé Bosue Yilwatda òní ó mà ti fi ìròyìn kan léde lásìkò tán ní ìtàkùrọ̀sọ pẹ̀lú rẹ̀ lórí móhùnmáwòrán Arise TV. Ibẹ̀ ló ti ṣe àlàyé wípé owó ìrànwọ́ tí ìjọba orílẹ̀-èdè nàìjíríà tó ti ń pín láti bí oṣù mẹ́fà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní kété tí láti bí oṣù mẹ́fà táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti gun orí àlééfà èyí tí wọ́n ṣe ní àlàyé pé òǹkà àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ 5.8 million ó ní wọ́n ti jẹ àǹfààní owó ìrànwọ́ ọ̀hún èyí tí wọ́n pè ní 75,000 naira tó ń pín fáwọn ènìyàn lóṣooṣù nínú ètò ìṣe ní àlàyé wípé àwọn ènìyàn tó ń bẹ ní abúlé ní orílẹ̀-èdè nàìjíríà ó ní wọ́n lo ẹ̀rọ AI ìyún artificial intelligence ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ wá mọ irú àwọn ènìyàn tí wọn kò rí jáde àti àwọn tí ó ṣe gbámúlẹ̀ bí ẹgbẹ́ iṣu lórílẹ̀-èdè yìí ìgbà tí ń ṣe àlàyé báwọn ṣe ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn náà làwọn lò pẹ̀lú bí àwọn ṣe fi sí ojú ẹ̀rọ ìgbàlódé AI náà tó sì ń ṣe irú àlàyé ènìyàn tí sì ń ṣàlàyé irú ènìyàn táwọn ènìyàn ọ̀hún tí wọ́n jẹ́ nínú ètò ìṣẹ́ ọdún mọ̀ wípé 80% láàrin àwọn ènìyàn tó gbowó ọ̀hún náà ti fi bẹ̀rẹ̀ okòwò báyìí ó nítorí wípé àgbẹ̀kọ̀ àbá ni wọ́n àti pé nǹkan abúlé tá a bá gba 75,000 naira ó tó bẹ̀rẹ̀ okòwò torí pé abúlé òun náà ti wá nígbà tó sì ṣe ní àlàyé wípé láàrin ìlú ìgboro orílẹ̀-èdè nàìjíríà àwọn tó ṣe àyẹ̀wò sáwọn ènìyàn tí ó kù díẹ̀ káàtó fún láwùjọ tí ẹ̀rọ AI náà tó sì sọ ní àlàyé fídíò rẹ̀ bẹ́ẹ̀bì ní ṣe àfihàn rẹ̀ lẹ́yìn gbogbo ìròyìn mi tí n bá ṣe bẹ́ẹ̀ tùjọ́ tán. àwọn oníjìbìtì orí ayélujára tá a mọ̀ sí yahoo tó ń ka àwọn jẹ́ 43 lọ́wọ́ àjọ EFCC ti tẹ̀ báyìí ní ìpínlẹ̀ Nasarawa. Economic and Financial Crimes Commission EFCC àjọ tó gbógun ti jíjẹ owó ìlú níjẹkújẹ lórílẹ̀‐èdè nàìjíríà náà ti fìròyìn náà sójú òpó ayélujára wọn pé lánàá tí ń ṣe ọgbọ̀njọ́ oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí ó ní àwọn ṣe àbẹ̀wò sí agbègbè tó pè ní Tòótọ́ ní ìpínlẹ̀ Nasarawa níbi tá ti gba ìròyìn wípé àwọn ọmọ yahoo oníjìbìtì orí ayélujára náà kóra wọn jọ sí àwọn agbègbè náà tó sì ṣe náà fọ́ gbogbo agbègbè ọ̀hún dáadáa níbi tá ti ní ọwọ́ bá 43 àwọn oníjìbìtì orí ayélujára tó jẹ́ ọmọ yahoo ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tán níṣẹ́ náà bá àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ètí wọn ni wọ́n lò láti fi wu ìwà jìbìtì orí ayélujára ọ̀hún tó kẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà jẹ́ 64 nígbà tí wọ́n gba láptọ́ọ̀pù 4 ọ̀tọ̀ọ̀tọ̀ àti iPad lọ́wọ́ àwọn ènìyàn ọ̀hún ẹni ní kété táwọn bá ti ṣe ìwádìí àwọn tán lórí àwọn ènìyàn náà kò sọ méjì ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì fẹ́ni tó gbódómì ilé ẹjọ́ òun ló kù tí ó gba àwọn ènìyàn náà ló ń tẹ̀. arákùnrin kan rèé látìmọ́lé àwọn ọlọ́pàá èyí tó ṣe bẹ́ẹ̀ lu ọmọ rẹ̀ nílùkulù ní ìpínlẹ̀ Abia. ọ̀dọ́kùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ugochukwu Ezejiere ó mà ti ń ṣẹ́jú pẹ́ẹ́pẹ́ẹ́ ní àtìmọ́lé àwọn agbófinró báyìí lẹ́ni tán fi ẹ̀sùn kàn wípé ó ṣe ọmọ bíbí inú rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 7 ní ṣìbáṣìbo tó lù ní àlùbami òkú tó sì dá ọgbẹ́ sí ara ọmọ ọdún 7 ọ̀hún èyí tán pe orúkọ rẹ̀ ní Master Ugochukwu Destiny gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé àwọn tí ọ̀rọ̀ kàn ní àdúgbò ọ̀hún ní pàtàkì jùlọ ní ilé ìwé ọmọ akẹ́kọ̀ọ́ náà ó ní wọ́n fi ìròyìn náà wọ́n fi léde sí ọ̀dọ̀ ìyàwó ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Abia tí iléeṣẹ́ ọ́fíìsì ìyàwó gómìnà ìpínlẹ̀ Abia náà tó sì tètè gbé ìgbésẹ̀ níbi tó ti pe àwọn ènìyàn tó ń rí sí ọ̀rọ̀ obìnrin ní ìpínlẹ̀ ọ̀hún pé ká tètè pa kìtìmọ́lẹ̀ láti wá bàbá ọmọ ọdún 7 ọ̀hún tó lu ọmọ ọ̀hún ní ìlùkulù láti wá rí nígbà tí ọmọ ọdún 7 náà tí ó mọ̀ ṣe àlàyé ní ilé ìwé rẹ̀ ó sọ nígbà wípé bàbá òun àti ìyàwó tó fẹ́ lẹ́yìn tí ìyá wọn tó ti kọ̀ wọ́n sílẹ̀ tán ó ní wọ́n jọ dáwọ́ lu òun tó sì fi irin gbígbóná àti igi tó dáàbò òun ní ìlùkulù ǹjẹ́ kí ni ọmọ náà ṣe ó ní wọn fi ìròyìn rẹ̀ tí wọn
kò fi léde àwọn ènìyàn náà tí wọ́n gbé ní agbègbè nọ́mbà 27 Ugo òpópónà Adá Elu ní Aba tí í ṣe ìpínlẹ̀ Abia. Wàyí o, bàbá òun ti wà ní gbàgà àtìmọ́lé àwọn agbófinró báyìí lẹ́ni tí sì ṣe bẹ́ẹ̀ káwọ́ pẹ̀yìn rojọ́ lórí ẹ̀sùn iṣẹ́ ọmọ níṣekúṣe. ẹjá máa súnmọ́ wọn wájú ká máa tẹ̀ bọ̀ wá sílé báyìí. Ó di ilẹ̀ káàárọ̀ òjìrè, ọ̀sánmọ̀ ti já ọ̀run sì ti dọ̀pá. Níṣe ni orí adé pàtàkì méjì kan ní ilẹ̀ Yorùbá tí ń ṣe ilẹ̀ káàárọ̀ òjìrè náà ti papòdà báyìí tó ti lọ darapọ̀ mọ́ àwọn babalábàbà wọn. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìlú tí wọ́n pè ní Oníròkò nílùú Ọ̀yọ́, ìlú tí wọ́n pè ní Ìrókò, òní ẹni tó jẹ́ oníròkò tìlú ọ̀hún inú ọba Súnmọ́ìlà Ọlásùnkànmí Abíóyè Ọpẹ́ọ̀lá ó ti ṣe bẹ́ẹ̀ tó ti papòdà báyìí lẹ́ni tí wọ́n sọ dúnmọ̀ wípé lánàá ni ó ṣe bẹ́ẹ̀ dágbére fáyé tí ọba náà tó wàjà ẹni tó jẹ́ orí adé ọ̀hún kúrú lójú ti àkọ́kọ́. Ó ní wọ́n ṣe ní àlàyé pé lẹ́yìn àìsàn díẹ̀ pé tó ṣe orí adé náà, ó ní orí adé ṣe bẹ́ẹ̀ tó fi ilé ayé sílẹ̀ tó sì dágbére wípé ó dìgbò ṣe. Ẹni tó jẹ́ ọmọ ọba Dọ̀lápọ̀ Abíóyè tó fi ìròyìn náà léde láti ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí, ó ní orí adé ọ̀hún, ó ní àwọn yóò sin lẹ́ni tí ń ṣe ọjọ́ 21 oṣù karùn-ún ọdún tá a wà yìí ní nǹkan bíi dédé agogo 10 òwúrọ̀. Wọ́n júwe orí adé ọ̀hún gẹ́gẹ́ bí ọba rere nígbà ayé rẹ̀ tó ń fẹ́ ìṣọ̀kan àti ìdàgbàsókè àṣà àti ìṣe ilẹ̀ káàárọ̀ òjìrè. Wọ́n sì ṣe ní àlàyé wípé ó fi gbogbo àkókò rẹ̀ ó fi wá ìṣọ̀kan, ó sì fi sin àwọn ará ìlú rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni tí ìlú Ẹ̀pẹ́ náà ti papòdà báyìí. Ọba Ṣẹ̀fíù Adéwálé Olú tìlú Ẹ̀pẹ́ ní ìpínlẹ̀ Èkó òun náà ti kí ilé ayé pé ó dìgbò ṣe, ó tún di bẹ́ẹ̀ ní bánjọ ni àtìgbẹ́yìn tí bánjọ ènìyàn lẹ́nìí mọ́júmọ́ ọjọ́ 21 oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí ni ọba náà ó ṣe bẹ́ẹ̀ wàjà tó fi orí àpèlé àwọn babalá baba rẹ̀ sílẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ àwọn babalá baba rẹ̀ lókè lọ́hùn-ún gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ balógun ti ìlú Ẹ̀pẹ́ Mùsílíù Adéníyì. Ó fi ìdí ìròyìn náà ó fi múlẹ̀ wípé tó bá di dédé agogo 4 ìrọ̀lẹ́ èní ọjọ́ 21 oṣù tá a wà yìí, ó ní wọ́n sin orí adé ọ̀hún. Orí adé náà ọba Ṣẹ̀fíù Adéwálé ó ṣe déédéé Olú Ẹ̀pẹ́ ẹlẹ́ẹ̀kọkàndínlógún ní orí oyè nígbà tí ó sì lo ọdún 96 86 lókè èèpẹ̀ ṣáájú kí ọlọ́jọ́ kó tó dé. Ọwọ́ ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ló ti tẹ ògbólógbòó agbésùmọ̀mí pẹ̀lú ohun ìjà olóró tábà lákàtà rẹ̀ ní ìpínlẹ̀ Plateau. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí Operation Safe Haven làwọn náà máa ti ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin mú arákùnrin kan, èyí tí wọ́n ṣe ní àlàyé pé lásìkò tí wọ́n ṣe àbẹ̀wò sí ìjọba ìbílẹ̀ Báfà ní 30 oṣù karùn-ún ọdún tá a wà yìí lábúlé tí wọ́n pè ní Ura ni wọ́n ti fi páńpẹ́ òfin mú arákùnrin ọ̀hún lẹ́yìn tí wọ́n ṣe ní àlàyé pé wọ́n bá ìbọn AK-47 ọta ìbọn àti oògùn abẹnugọ̀ngọ̀ lọ́wọ́ rẹ̀ lásìkò tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé bá ṣe gbé ńlẹ̀ tán. Wọ́n sọ dúnmọ̀ pé ó ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nílẹ̀ tó sì sọ dúnmọ̀ pé òun lọ́wọ́ nínú ìkọlù burúkú èyí tó wáyé ní abúlé Tòǹbóròǹgì ní ìjọba ìbílẹ̀ Riyom ní ìpínlẹ̀ Plateau ní ọjọ́ 27 oṣù karùn-ún ọdún tá a wà yìí, níbi tí wọ́n ti ṣekú pa àwọn Fúlàní darandaran kan tó sì tún jí màálù wọn lọ ní agbègbè náà. Wàyí o, iléeṣẹ́ ọmọ ogun lẹ̀ yìí ni ó ti ran àwọn lọ́wọ́ lórí ìwádìí àwọn tínú àwọn sì ń dùn torí wípé láìpẹ́ láì jìnnà àwọn yóò lọ fi páńpẹ́ òfin gbáwọn ènìyàn tó kù tí wọ́n jọ ń ṣọṣẹ́ níbi tí wọ́n fi ara sínkù sí. Ẹjẹ́ á máa ṣẹnu wa ní dédé síbi fún ti àsìkò yìí, àmọ́ kí n tó máa lọ kókó tí mo mẹ́nu bà nínú ìròyìn mi ẹjẹ́ sáré mo wá bí ìrántí. Látàrí ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Niger èyí tó ti gbẹ̀mí ènìyàn tó ti lé ní 150 báyìí, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ fáwọn àjọ NEMA láti tètè gbé ìgbésẹ̀ akin lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ẹ̀rọ ìgbàlódé AI ní ìjọba àpapọ̀ fi máa ń mọ àwọn aláìní nínú abúlé àti kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fọ́rọ̀ ọmọnìyàn lá ní ó sọ èyí di mímọ̀.
bẹ́ẹ̀ náà la sọ dígbà wípé ọwọ́ tẹ àwọn oníjìbìtì orí ayélujára tó ń kà wọ́n jẹ 43 tá a mọ̀ sọ́mọ yahoo ní ìpínlẹ̀ Nasarawa. àwọn ìròyìn náà wá wípé bàbá kan ló ti ń ṣẹ́jú pẹ́upẹ́u ní àtìmọ́lé àwọn agbófinró báyìí lẹ́ni tó lu ọmọ bíbí inú rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 7 nílùkulù ní ìpínlẹ̀ Abia. ọ̀sánmọ̀já ọ̀run sì dọ̀pá o àwọn orí adé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ wàjà ní ilẹ̀ káàárọ̀ oòjíire. ní parí gbogbo ìròyìn ọwọ́ ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ló ti tẹ ògbólógbò agbésùmọ̀mí pẹ̀lú ohun ìjà olóró tán bá lọ́wọ́ rẹ̀ ní ìpínlẹ̀ Plateau. a máa bẹ ọ̀bẹ ní bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ a máa bẹ nàwó ẹ̀ ń bá ní àlọ́ ká má bọ̀ láàní dé bá ń lé àyànfẹ́ Elédùmarè a máa fèyí ṣẹlọ fún ti àsìkò yìí a tún padà bọ̀ láìpẹ́. Places, you are simply scratching the surface. Nobody's saying that you're not doing anything, but you're scratching the surface. But mark you also the fact that we have reached, because we talk about numbers. Yeah. The numbers, we have about 43 million households. We are targeting 50 million households. By the time we tidy up what we're doing, we would have reached 15 million households multiplied by 5. In a country roughly. of 200 and almost 50 million people, But at the same time, and where estimates suggest that more than half those people are living below the poverty line. No, this multidimensional poverty, not food poverty. Multidimensional poverty means access to education, access to water, access to health, access to financial services, access to several factors. It's not about food insecurity. The food poverty is roughly about 42%. Right. So we should differentiate between multidimensional poverty and also food poverty. And for those 42% we're talking about, if you take 42% of 2 million, 200 million, that's roughly about about 80 million. And we take 80 million people, divide by 5 households, because then you're talking about roughly about 20 million households are going to be affected. And the federal government is targeting 15 million households with conditional cash transfer who fall within this range. Right. And like I told you, so if you do 15 million out of 20 million households, you cover over 70% of people, over 75% of people who are affected have been covered. 25% are left. Those 25% also, there are several other services that are coming in, like I told you. Not just from the ministry alone, right. Okay. From the agri ministry, from several other sectors that are also covering it. So the government took these numbers into account when they take decision on what to do. So the president also took the decision of these numbers, not just verbal, not just a strict decision, but these were numbers. How much are you paying those people? 75,000 naira per household. Per household. Yeah, per month, per No, per year. Per year. Yes. Right. Okay. And that's going to transform their lives. This, Mark, when you talk about this 75,000, for you who lives in the city, who lives big,
You feel 75,000. Says I live big. You live big. Look who's talking about who lives big. Now, but I'm from a rural community. If you meet a rural farmer and you give him 75,000 naira, because we did also a research by the World Bank and CSO, right, which we are going to do a presentation very soon on this effect cost in the 5,000. We discovered that up to 18% of people who receive this amount were able to start a business of their own, nano and small scale businesses from that money. Yeah. Well, now over 82% of them also, they used to help them to become more food secure in the rural community. Okay. And some were able to expand their farms. And a total of 52% were able to pay school fees for the children out of it. So you see, when we look at these numbers, this is not the absolute income of these people. Right. It just supplement what I see they what have. you mean. Yeah.